àfàmìkọ wàláhì àfàmìkọ Sànú Ṣehu làfà bàbá mi Sànú Ṣehu ó yá ẹ bá ń gbé bàbá lárugẹ ó wà ní là ń gbé lárugẹ ẹ bá ń gbé Sànú Ṣehu lárugẹ ẹ bá ń gbé Sànú Ṣehu lárugẹ torí àyàn níná nílùú ìran àfáàná ní Kùránì ìran pẹjapẹja náà ní ìwọ sáyé bí ẹ bá ń gbé Sànú Ṣehu lárugẹ ìran olórin níná ní o àní ẹ bá ń gbé Sànú Ṣehu lárugẹ. Ìran àyàn níná nílùú wọ́n ní là ń gbé lárugẹ ọmọ Táyé bí mi Àmínátù Àmírà gbogbo Isman lápapọ̀ Adéròhùn Múmi Súrà àyà Ṣàfẹ́ Kìfáyà tún jẹ́ níwà Muslimu Saidawa Kani ya baba Shehu bara Makaolaki Yeah, ya baba Shehu bara Makaolaki mo ń ṣiṣẹ́ ní ọ̀yà Bàríkà àbí mo nílé wa Bàríkà ẹ bá wa jíjọ wọn. àbí mo nílé wa Bàríkà ẹ bá wa jíjọ wọn. ẹ Bàríkà àbí mo nílé wa Bàríkà ẹ bá wa jíjọ wọn. àbí mo nílé wa Bàríkà ẹ bá wa jíjọ wọn. àjíyálì mo ní alhamdulillahi ta alhamdulillahi ta'ala alhamdulillahi ta o. ìyá òkú wa máa ń bẹ̀ láyé dáadáa. táyé bí kì í mọ iṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi gbẹ̀bí wá o. àjíyálì fọ́pá tí ó jẹ́ ká rọ́gùn kò ṣe é bí. fáláhùn tí ó jẹ́ ká rọ́gùn kò ṣe bí o. ìyá kálá èmi fọlá nábì bẹ̀yẹ lọ́hùn. gbogbo àgbọ̀n jẹ́ kí wọ́n rọ̀bọ̀ gbẹjọ́ o. àwọn àgàn sanwó di aláyọ̀. Oya wa dile bàbá mi Aláàjì Gani wa so láti bàbá mi akọni. Aláàjì Gani mi akọni ajé. Bàbá tèmi àmọ̀gẹ́ Alájà mi Súrà akọni. Ó lànà ẹ bá mi kí bàbá mi o akọni. Ẹ bá mi kí bàbá mi o akọni. Aláàjì Gani yóò dá ó dá o. Asọ́láàdì bàbá tèmi mi ra ọ̀kẹ́. Asọ́láàdì bàbá tèmi mi Súrà o. Ẹ màmá bá mi kí bàbá mi o. Mo tún sọ pé ẹ bá ń kí akọni. Ẹ bá ń kí akọni bàbá wa. Ẹ bá ń kí akọni o. Aláàjì Gani yóò rìn. Táyọ̀ bí ní kíkí ẹ̀ o. Àkíkí ní kíkí ẹ̀ o. Ẹni rọ́mọdúnà ní kíkí ẹ̀ o. Sànú Ṣehu ní kíkí ẹ̀ o. Ẹ bá ń kí akọni o. Ó yá ká sọ pé jẹ̀mí láti kékeré. Ó kéré tìkatìka. Ọba lókè bàmùsí kó tóbi. Wàntúwàntú kó dàbí ọmọ òyìnbó. Jẹ̀mí láti kékeré. Ó kéré tìkatìka. Wọ́n bọ̀. Ọmọ tí ó kú lọ jí ní Analu Bàríkà lọ́la oníṣẹ́ ńlá. Ẹjíjọ́ ọlọ́mọ. Ẹjíjọ́ ọlọ́mọ. Ọmọ tuntun jòjò ló kú àbọ̀.
السياسة والبسملة ما يبدأ له للناس من رحمة ولا ممسك له وما يمسك وما مرسل له من بعده وهو العزيز الحكيم. sọnù ṣéwù mọ̀ gbọ́ ẹ má ṣe jẹ́ kí ìlú òpó jó iná torí ọlọ́run ọbẹ̀ jọ tó bá lè wálé díẹ̀ wá gba $1,000 jọ. ó jẹ́ ìrètí ohun tí kan fi ń mọ́lé sọnù ṣéwù ó ṣókùnkùn lójú onílà àkàyè ikán mọ́lé ẹ̀tàn kò dódò bomi. sọnù ṣéwù àdàlù wàdàlù fi tẹ̀síwìrì wá ìdàtí. àdàlù àrùbàtún wàdàlù sábọ̀mìà. bàbá wa tí a ò yí bàbá ti dé. má jẹ́ kó pọ̀ jù báyìí lọ torí ọlọ́run ọba onílù. sọnù ṣéwù tí a wí bàbá ti dé. sáàtì ẹ̀ ló ṣọlá àwọn nírọ̀rùn tẹ́ bá ti bọ ọkùnrin ó tún mọ́nà ní ẹ sọ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ rana tó wáyọ yìí ọlọ́wọ́ ọba òní jáwọ́ kún lọ́la Muhammad inshallah lọ́la bàbá fàátì mọ́ta inshallah anabi wa Muhammadu. Ìlọrin bẹ́ẹ̀ Àfọ̀njá bẹ́ẹ̀. Alágo lọ́wọ́ ń bẹ níjẹ̀bú-Òdo ìbá asẹ́láàd wọ́n mọ́jọ́pin méjì níwájú Ọlọ́run òṣùpá òpè méjì kárí ayé sọnù ṣéwù òpè méjì níwájú Ọlọ́run òṣùpá òpè méjì kárí ayé ọmọ ìyá kéwù òpè méjì níwájú Ọlọ́run òṣùpá òpè méjì kárí ayé o kárí ayé òṣùpá òpè méjì. Oya tìǹbà ní òṣàṣà láti yòókù mú ọmọ ọdún ní mo wí. Tìǹbà ní òṣàṣà láti yòókù mú ọmọ ọdún ní mo sọ. Allahumma salli ala sayyidina Muhammadil Fatih mawquli kawalati min musabaka nazi uliyaki bilaki waladi ila siratikal mustaqim. Eni nìyẹn. Allahumma salli ala sayyidina Muhammadu salatan tunjina biya min jamili awali wala afati wa taklina biya jamili ajati wa tutoyina biya min jamili sayya wa tarfauna biya indaka ala darajati wa tubaligina biya akisali gayati min jamili khairati bilayati wa badal mama. Oya o pe ṣọlá wọn jó ṣọlá jíjọ níbi dáadáa èèyàn aṣọlá dárẹ́tọ̀ ṣọlá ìkọlọ́run gbogbo ẹgbẹ́ lọ́lá Muhammadu Kunle ẹni ìṣó nílọrin ẹni ìṣó nílọrin Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó nílọrin Ìlọrin Àfọ̀njá ẹni ìṣó wọ́n láṣẹ́wó ni wọ́n láṣẹ́wó àwa ń tẹ̀ lọ́kùnrin aṣẹ́wó àkọ́kùnrin ọmọ wa ń relé èkó oko kura níjà o lékeleke àwa ò lè mọ ròde ibi àbábalẹ̀ kọ́lọ́hún mọ́ bá wọn. Òkìkí náà bàbá ọmọ àwòlẹ̀ kó mọ̀ra o. Ọkọ ìyá akéwú ó ti gborúkọ tuntun látòní lọ ó bàbá Jẹ̀mílà ìkẹ́ ọlọ́run ọba tèmi kó mọ bọ́ gbé bó bá wọlé mọ́ ọmọdù bàbá Fátímà. Tèmi ní success
tèmi ní success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi o àlà tèmi ní success tèmi ní success tèmi ní success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tààlà ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi o. jọ ẹ má jẹ́ kó lè lálejò yẹn rí. dàmí lọ́la mú mi ní ẹ̀. bàbá wí ní lọ́jọ́ ẹ̀rọ̀gún ètò ọlọ́jọ́ mọ́mọ́ ẹ̀ èjì rẹ̀ sálákìtà tó ní ìgbà aṣọ. bàbá sanu ṣéwù àfàgbà ìlú Ìlọrin. aládìí ó sún mọ́nú mi àfijọ́ alálùfáà tó ń parẹ́ kàn ó kírun. jọ omele ni mo fẹ́ o. báwọn tó fi ìmọ̀ sọ́tí wá dire. báwọn tó fi ìmọ̀ sọ́tí wá dire. àlékún ọ̀la ọ̀rọ̀ bọ́ọ̀dọ̀. báwọn tó fi ìmọ̀ sọ́tí wá dire. sàmú ṣéwù oṣù pákó ni nínú ìmọ̀lẹ̀ tọ́lọ́hún rán wáyé ọlọ́hun dákun mọ́ pààlà ìmọ̀lẹ̀ àfàwà Usmanu àfàwà ni o àfàwà Usmanu àfàwà ni tí wọ́n bá lè wọ́n gbèdé pé kó rí ọ̀hún nílùú kan lálùjọ tó gbóná ọ̀yẹ̀ kẹ́yìn kan lè fi ìdíkójó tán pé wọ́n bá di pọ́wọ́ra lẹ́yìn tó mọ̀ fàájì ládàá sílẹ̀ yìí ní rẹpẹtẹ fàájì ládàá sílẹ̀ yìí ní rẹpẹtẹ. bámi lọ́la mi wò mí ẹ̀sìn ọgbà mi láyé bàbẹ̀dújọ́ bí mufti olórin ìsìlámù pátápátá olórin ìsìlámù pátá rẹ̀. Ájí Aliu ni ló náwó ẹ kú oríire ọmọ tèmi Ájí Ali deputy governor ló náwó iwájú lọ́la o màlọ́lọ́lá ọmọ rẹ̀ ojúṣe ńlá. aṣọ láti máa wò lẹ̀ máa rọra aṣọ láti máa wò lẹ̀ olùkọ́ máa wò lẹ̀ Ájí Ganiu máa wò lẹ̀ ọ̀nì tàtì ẹ má gbàgbé wa. Bàbá wa Sànú Ṣéhù bàbá wa Sànú Ṣéhù bàbá wa Sànú Ṣéhù bàbá wa Sànú Ṣéhù bàbá Sànú Ṣéhù bàbá wa Sànú Ṣéhù bàbá Sànú Ṣéhù bàbá wa Sànú Ṣéhù bàbá wa. Ájí Ali ó ń fẹ́. gbogbo ẹni tó wá síbí ẹ̀rí lọ́jọ́ òní Aláàjì Ali òkìkí orí látòrí bàbá wa Mọ̀lánà Sànú Ṣéhù aláwọ̀ asára mọ́ọ̀kì aláwọ̀ asára kẹ́ ẹ̀ bá mi tọ́jú aláṣẹ iléeṣẹ́ Asọ́ràd bàbá àtúnkẹ́ ẹ̀kọ́ bàbá dáhùrà mọ́ọ̀kì dan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  ìbànújẹ́ oníkòyí lọ́la mọ́ ọ̀rọ̀ oníṣẹ́ ńlá olórí Islam lábẹ́ olórí ẹgbẹ́ bàbá wá sí òsì kíni bàbá wákà bàbá fún gbogbo ilé tó ṣe ìjọba tó tó gbé fún Dámilọ́lá Abdul Mumin our president fúnlé olórí Mùsùlùmí fúnlé olórí Mùsùlùmí kẹsẹ̀ tọ́jú ẹ̀gbọ́n mi Bọ́lájí mi Bello Bọ́lájí mi Bello international producer thank you very much mo dúpẹ́ ẹ ṣé. Kẹ́ ẹ bá mi tọ́jú national general secretary
Abdulfatah ọmọ Tijani kẹtùbà ní kí ọ̀rẹ́ mi financial secretary aládàpọ̀nù rẹ̀ mi mo kì í ṣe ẹ̀rí látọ̀rọ̀ obìnrin ìyá kékeré kò ṣe Aminatu Balógun ọmọ táyé bí kò ṣe tọ́jú náà ìbára mìíràn fún gbogbo ilé national màmá ẹ̀dùn jọbí alájà Mújìdátù mi àyà Dámilọ́lá ìbànújẹ́ oníkan ẹ̀ lọ́lá ó ní iṣẹ́ ńlá kò tún bá mi kí àbúrò mi o.